Agbára orúkọ Ọlọ́run tá a fi ń kó ọrọ̀ jọ, bóyá wọ́n ti jíjẹ mímu tó lágbára fún, ó wù ẹ́ kó kọ́lé, ó wù ẹ́ kó ní mọ́tò, ó wù ẹ́ kó ṣe dáadáa nílé ayé. Orúkọ Ọlọ́run tí mo fẹ́ kọ èyí ni kó lọ ṣe o, èmi ò tán ẹ o. Torí gbogbo nǹkan tó ń bẹ nílé ayé títí má wá èèyàn, Ọlọ́run ọba ló gàdà gbogbo wa jọ. Àwọn ẹranko, àwọn igi, omi, òṣùpá, ìràwọ̀, gbogbo nǹkan tó ń bẹ nílé ayé Ọlọ́run ọba gàdà ẹ̀jọ ni nínú agbára ẹ̀. Tí wọ́n bá ń fẹ́ dáadáa nínú ayé pé kọ́lọ́run ọba kó kó oore ọrọ̀ kó kó jọ fún ẹ, nǹkan tí mo sọ yìí tí mo fẹ́ kọ èyí ni kó wá lọ ṣe. Síwájú kó tó ṣiṣẹ́ yìí, nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní, àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254. àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Ẹ dẹ̀ gbìyànjú, gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣe sàárà sádàkọ̀ ni, zakat ni, zakat lórí ájì lórí umura tẹ́ fi ń ṣètọrẹ àánú fáwọn èèyàn. Ẹ gbégbá Global Dahiratu Dhikrlahi Islamic Organization, small but mighty, àwa káàkiri inú ayé, home and abroad. Ẹ WhatsApp wa lórí +27612956389. ọmọ ìyá mi, ó bá ń fẹ́ k'Ọlọ́run kó ọrọ̀ jọ fún ẹ, ó fẹ́ máa mówó nu owó, ó fẹ́ máa kọ́lé mọ́lé kó máa ralẹ̀ mọ́lẹ̀ kó mọ́ lọ lóyìnbó káàkiri, k'Ọlọ́run ṣe dáadáa fún ẹ láyé ta wáyé àti lọ́run. Orúkọ Ọlọ́run yìí ni wàá lọ ṣe. Àmọ́ kó tó bẹ̀rẹ̀ orúkọ Ọlọ́run yìí, ọjọ́ Saturday wàá ti láníyàn pé ó máa gbàwẹ̀ ní Sunday. Àwẹ̀ ọjọ́ kan péré ló fẹ́ gbà. Tó bá ti láníyàn pé ó máa gbàwẹ̀ ní Sunday, wàá ti jẹ sàárì. Tó bá wù ẹ́ o lè jẹ sàárì lóru Saturday mọ́ Sunday yẹn. Tó bá di àárọ̀ Sunday ṣó mọ̀ pé ó ti wà nú àwẹ̀. Bismillah ta'ala wàá wá bẹ̀rẹ̀ ní time aago 9 dua time around 8 9, let's say 9 o'clock àárọ̀. Wàá wá jókòó, wàá wá bẹ Ọlọ́run ọba, wàá ṣàlùwàlá, wàá pe orúkọ yìí ya Jamiu ya Jamiu ya Jamiu ya Jamiu. Lórí ìjókòó yẹn lọ́jọ́ àkọ́kọ́ yẹn 13,000 ló máa ṣe. Tó bá ti ṣe 13,000 yẹn ní ọjọ́ Sunday yẹn, tó bá dìrọ̀lẹ́ wàá break, nǹkan tó bá wẹ̀ kó fi break pẹ̀lú àníyàn. Wàá wá máa ṣe ya Jamiu, wàá máa ṣe 1111 every blessed day for complete 21 days. Ó dẹ̀ lè máa ṣe bẹ́ẹ̀ lọ forever. Bismillah kó dẹ̀ máa ṣe pẹ̀lú sàárà. Bismillah ọ̀nà Allah inú ẹ̀ á dùn ayọ̀ ẹ̀ á kún. Ẹ dẹ̀ má gbàgbé láti gẹ́ẹ̀tì product wa méjèèjì, all-in-one by Sheikh Afagba natural apps àti transformer 1100. all-in-one à ń ṣe promo ẹ̀ lọ́wọ́ ní Nàìjíríà at rate of 15,000. transformer à ń ṣe promo ẹ̀ lọ́wọ́ lórí 25,000 láti kojú èkéyìí nínú àrùn. Àdúrà ló ń gbàgbára kó àwọn egbògi láti India, láti China, Arab country lápapọ̀ síbẹ̀. Eléyìí ń wò more than 300 àìsàn. Eléyìí dẹ̀ ń ṣiṣẹ́ ìdákọ́lẹ̀ àbí tó bá mú nǹkan ọmọkùnrin.